Ankara lé. Ṣé bí ẹrù wá báyìí náà là ń kérò ọ̀nà. Ẹkú àtijọ́ náà là ń kiri ẹni tó bá ti tójọ́ mẹ́ta. Ó pè wá tí máa gbọ́. Èmi ọmọ yín náà ni Ahmed Karim Wálé Swagger Yorùbá mo tún ti kalẹ̀ sí ìkànnì Kimredu nínú stúdíò báyìí. Àtàbí tẹ́tẹ́ níjẹjọ́ aṣìdúpẹ́ fẹ́lẹ́dùn àpẹ́lẹ́dùn àgbà lọ́wọ́ wa bẹ́ẹ̀. Olémi náà ní mọ̀ wá lóòjọ́ tòní ẹ̀yin náà máa dẹ̀ máa bá elédùn àṣìṣe bẹ́ẹ̀. Kábíyèsí Elédùmarè ọba mi òkè. Olúbùkọ́lá l'Elédùmarè mi láyé. Alájọkẹ́ náà ní lóde ọ̀run. Àní mímọ́ 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 f'Elédùmarè ọba tó ní kí n máa bẹ̀ àìní bẹ́ẹ̀ mọ́ ṣe bí t'Elédùmarè èmi ni. Ẹ̀bẹ̀ mò ń belédùn àdákùnjẹ mọ́ ẹ̀bẹ̀ títí láéláé. A ti mọ̀ pàwọ́ ayé kú kò sí àmélédùn àdákùnjẹ apẹ́ láyé. Mo fi ń kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin popsi ẹ̀yin mọ̀msí tẹ́ wà nílé pé ẹ kú ilé o. Ọmọ yín tún ti dé Wálé Swagger Yorùbá pírẹsẹ̀ntà. Mo tún ti kalẹ̀ studio báyìí. Mo ti balẹ̀ sí studio báyìí. Nínú studio náà la wà báyìí. Kẹ́ tún ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ Tuesday pátápátá. Níbi tẹ́ ti máa mú gègé yín. Tẹ́ yóò fi máa jọ́ọ̀tì nǹkan sílẹ̀. Tẹ́ fi máa kọ gbogbo ohun tá a bá sọ lórí ètò sílẹ̀. Ètò yín tẹ́ nífẹ̀ẹ́ jù náà ni ètò àwọn ìràwọ̀. Ètò tó ń sọ nípa gbogbo àwọn ìràwọ̀ tẹ́yin gangan nífẹ̀ẹ́ nílé. Tá a bá ń sọ nípa àwọn ìràwọ̀ ẹ̀mọ̀ kó wọ́n pọ̀ lóríṣiríṣi. Ètò yìí ló ń sọ nípa tẹ́yin gangan nífẹ̀ẹ́. Bóyá lágbájá lẹ fẹ́ nú àwọn ìràwọ̀ ni àbí tàmọ̀dò lẹ fẹ́ nínú àwọn ìràwọ̀ ni ètò yìí gangan ni ó mọ yànnàná ọjọ́ ìbí wọn fún gbogbo yín pátápátá nílé. Ètò yìí náà ni ó mọ yànnàná gbogbo bó ṣe ń lọ láàrin gbogbo àwọn ìràwọ̀ pátápátá fún yín. Èmi náà kọ́ Elédùà ló ní kó ṣeé ṣe o. Àti àtìlẹ́yìn ọ̀gá wa tó ní ìkànnì tá a wà ní ìkànnì Kimredu. Bẹ̀rẹ̀ látìlẹ́yìn ọlọ́wọ́ bọ́tìnì mi ìyẹn náà ní Fortune. Agbédè Gẹ̀ẹ́sì mọ́gọ́ ti Yorùbá. Kì í mọ̀ ṣeré. Wàá ṣáà ti máa gbọ́ pé kí ni pé Swagger Yorùbá tún ti dé. Mo tún ti mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Bó ṣe ń lọ láàrin àwọn ìràwọ̀. Tẹ́ ẹ bá ń gbọ́ púpọ̀ yẹ́yẹ́. Ta ló sọ pé kò pọ̀kẹ̀? Ìyẹn
ìyẹn ni KPK ètò ìpọ̀ pa. àwọn èèyàn máa pè mí pé Wálé Swaga Yorùbá níbo ló ti ń rí gbogbo ẹ̀. èmi a máa sọ fún wọn pé ṣe bí n tó bá jó la fi ń wé ohun èpo ìpàjọ pósí ẹ̀ lérí. ẹ ti mọ̀ pé tó bá jẹ́ nípa star èmi ò lè wá wọn ti rárá torí pàrọwọ́ tòmí náà ni wọ́n wà. àwọn tó jẹ́ gbọ́n mi wà nù, àwọn tó jẹ́ bàbá mi, àwọn tó jẹ́ bàbá grandma mi wọ́n wà nù wọn. àwọn náà yìí jẹ́ kí tì mí di. àwọn náà máa fi mí yẹn gàn páwọn lọ́mọ kan nì. àròjọ múdè lókùn mọ́lẹ̀. ẹ jẹ́ kí n máa kán sínú agbami ètò báyìí. níbi tí màá ti máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀ kan. ṣé ẹ wà ń bẹ̀? bóyá lọ mú báyìí yín kẹ́ ẹ mú ìwé yín kẹ́ ẹ máa jọ́ tiẹ̀ sílẹ̀. owó lè wá bíi tẹ́tẹ́. mo wá dàbí ẹni pé adákùn adarí apá kan fi kàn sí. pé àwọn kan ó jẹ̀bùn ẹ̀yin ò wà ní jẹ̀bùn. ẹ̀yin náà lọ mú báyìí yín àti ìwé yín kẹ́ ẹ máa kọ́ bí Swaga Yorùbá bá ṣe ń sọ. ẹ jẹ́ kí n máa tàtí bí wò ó. kí n máa mú wá fún yín láti bí. wọ́n ti tú arákùnrin yìí sílẹ̀ o. ta náà ni mò ń pèrè ẹ̀, ta ni mò ń sọ, ta ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ gan. gbajúgbajà tẹ́yìn mọ̀ bí ẹni mowó náà ni. gbajúgbajà aláwọ̀dà kẹ́ríkẹ́rì tẹ́ mọ̀ bí ẹni mowó. ó jẹ́ wípé àwọn tó ń bá mi lọ láti ọ̀sẹ̀ tó lọ nígbà tá a sọ̀rọ̀ ẹ̀ pé àwọn àjọ ọmọ ogun torí omi tí wọ́n mú tí wọ́n fi sí àhámọ́ tí wọ́n sì tú sílẹ̀, àmọ́ tí a sọ wípé ìgbà wo ni wọ́n fẹ́ tú sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn aláwàdà kẹ́ríkẹ́rí ẹgbẹ́ rẹ̀ ṣe ń bi wọ́n léèrè, àmọ́ tí wọ́n ní àwọn ò tí ì mọ̀gbà táwọn ò fi sílẹ̀ o. báyìí àwọn ọmọ ẹ̀ṣọ́ àjọ ogun orí omi wọ́n ti tú sílẹ̀ báyìí. àwọn ọmọ ológun orí omi wọ́n ti tú arákùnrin ọ̀hún náà sílẹ̀ o. ìyẹn Abdulgafar Abiola tí gbogbo yín mọ̀ bí ẹni mowó náà ni, tó jẹ́ aláwàdà kẹ́ríkẹ́rí lórí ìwé lórí kíni náà ni, lórí Instagram, àmọ́ tó ti ṣibẹ̀ tó ti di gbajúgbajà. ó ní wọ́n ti fi sílẹ̀ báyìí. wọ́n ti fi Abiola Kuti sílẹ̀ o. tí Abiola Kuti náà wá fi léde pé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ òun pátápátá àti gbogbo ẹ̀yin akẹgbẹ́ òun pátápátá. pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàdúrà fún òun pé kó fòun sílẹ̀ láyọ̀ àtàlàáfíà, gbogbo yín lòun dúpẹ́ lọ́wọ́ yín o. Abiola Kuti lẹ ṣe gidi gan o. ìyẹn Abdulgafar Abiola
tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Quit Abiola. bákan náà oríire tún dé bá ẹnìkan o. ta lóríire dé bá? upcoming singer náà lóríire dé bá o. ẹni tó já sí wípé òun náà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà ni láti di gbajúgbajà olórin hip hop títa kásùfé. olóríire dé báyìí. báwo lóríire ṣe dé bá ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àti pé ta náà ni mò ń sọ̀rọ̀ ẹ̀. orúkọ ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ náà ni Zazu. orúkọ ìnagijẹ rẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí náà nìyẹn. olóríire dé bá níbi bó níbi tí Ọlámídé ti kí Ọlámídé Bàdó níbi tó Ọlámídé lówó mọ fújọ rẹ̀ níbi orin lọ́fẹ̀ẹ́ lófò láì ní gbà nǹkankan. gínà ló fà á. ibi tí Ọlámídé ti ń pàfọ́ọ̀mù náà ni Zazu ti rí Ọlámídé o. àmọ́ tí Ọlámídé fún arakọ ọmọkùnrin yìí náà láǹfààní láti ṣe kíni láti rí òun dáadáa tí ó sì fún láǹfààní láti dìmọ́ òun. àmọ́ bí ọmọkùnrin ṣe dìmọ́ Ọlámídé lọmọkùnrin yìí bá bú sẹ́kún. ó ń sunkún. ẹkún wo náà ló ń sun? ẹkún ayọ̀ náà ló ń sun. ipò òun náà rí star òun dìmọ́ star. èyí tún wá ṣe pé òun dìmọ́ celebrity nìkan. ó tún wá fóun láǹfààní láti feature òun nínú ohun tí òun bá fẹ́ kọ. ẹ rí póríire ni. bákan náà lóríire tún bá ẹnìkan o. gbajúgbajà òṣèré onítíátà náà ni. gbajúgbajà òṣèré onítíátà lóbìnrin ìyẹn ni mò ń ké sí. ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Debbie Shokoya. ìyẹn lóríire mọ̀ ti dé bàbá yìí. oríire wọn náà ló dé bá Debbie Shokoya. oríire pé Debbie Shokoya náà ni wọ́n fún ní kíni o. òun náà ni wọ́n fún ní àwọ́ọ̀dù pé the best makeup nínú sinimá èyí tọdún 2021 nínú sinimá rẹ̀ tó pé táìtù rẹ̀ náà ní olùgbèjà Ọlọ́run. ibẹ̀ ni wọ́n ti fún Debbie Shokoya ní àwọ́ọ̀dù wípé makeup tí wọ́n makeup fún Debbie Shokoya wọ́n makeup fún gẹ́gẹ́ bí arúgbó ni. ìyẹn tí wọ́n gbé òun àti Tóyìn Abraham sẹ́gbẹ̀ẹ́ ara wọn. wíkẹ́ mékọ̀pù tiẹ̀ tún na Tóyìn Abraham pa. Debbie Shokoya náà láti fún láwọ́ọ̀dù yẹn báyìí. ìyẹn wá di ayọ̀ abára tíntín nílé Debbie Shokoya. wo ṣe rí lónìí a ò ní rọ́jọ́ múdè lókùn. màá máa ṣe ní kánmọ́nkánmọ́. màá máa ṣe ní pápápá bí ẹni tó wà lórí pápá. torí lọ́jọ́ tòní kò sákòókò púpọ̀ fún wa. ìkéde pọ̀. torí ẹni tí ò bá ní tí ń wò ní wòrán ẹlẹ́lẹ́ni. àdúrà táwọn gbà náà ni pé kẹ́yìn máa gbé polówó ọjà yín wá lórí ìkànnì Cream Radio kẹ́yìn náà sì máa tà. torí ìkéde àti polówó ọjà ó ti kúnlẹ̀ bàgìrì lórí ètò mi àwọn ìràwọ̀
fàǹfààní ìwọ tí wọn náà bá fẹ́ polówó ọjà rẹ tètè máa bọ̀ báyìí kí wọn náà wá polówó ọjà rẹ ní ìkànnì Cream Radio. bákan náà yìí tẹ́ ń wò wá ní ìkànnì Facebook wa ẹ̀yin ẹ máa bá wa láìkì ẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ share rẹ̀ lógúnlógún kẹ́ ẹ máa share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ wo bákan náà lórí Yétúndé báyìí kan náà àwọn gbajúgbajà aláwàdà kẹ́ríkẹ́rí ìyẹn tó jẹ́ pé àwàdà tí wọ́n orí Instagram náà ni wọ́n ti ń kọ skit tiwọn. àná ni mò ń ké sí un gbajúgbajà aláwàdà kẹ́ríkẹ́rí tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó ni ìyẹn Yẹmí Ẹlẹ́ṣọ́ gbogbo wa la mọ̀ Yẹmí Ẹlẹ́ṣọ́ dáadáa adẹ́rìn pòṣónú náà ni Yẹmí Ẹlẹ́ṣọ́ èyí tó jẹ́ sí pé Yẹmí Ẹlẹ́ṣọ́ ti ra mọ́tò tuntun báyìí èyí tó fi léde lórí Instagram page ẹ̀ tó fi kíra rẹ̀ kú oríire o ìpè ayọ̀ abara tíntín. irú mọ́tò wo náà ló rà Toyota Camry náà ni. ayọ̀ abara tíntín nílé Yẹmí Ẹlẹ́ṣọ́. ẹ wo bí ayọ̀ ní lórí ètò lọ́jọ́ tòní kì í mọ̀ ṣeré wàá dẹ̀ ti máa gbọ́ wípé Swagger Yorùbá kó wá ní bàbí. ó gbajúgbajà Nollywood actor kan náà tún rèé ìyẹn tí òun náà tó ń fi àsìkò tó tún fi ń ṣí ilé rẹ̀ ilé tó jásí pé ó wọ́ ti multimillionaire náà ní ilé náà wọ́ ti kélédùà kó jẹ́ kó ṣe kíni kó jẹ́ kí ó pélé náà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tá náà ni mò ń ké sí. actor Kanoyo náà ni mò ń ké sí ìyẹn tó ṣí ilé tuntun láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí òun náà ló fi léde lórí Instagram page ẹ̀ tí àwọn akẹgbẹ́ náà sì ń bá a yọ̀. ẹ jẹ́ kí n máa lọ sọ́dọ̀ ta náà ni ọ̀dọ̀ gbajúgbajà òṣèré oní tíátà náà ni ìyẹn Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá. àwọn fans ti sọ̀rọ̀ o wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá fi léde lórí Instagram page ẹ̀ ìyẹn tó ń sọ fún gbajúgbajà òṣèré oní tíátà ìyẹn Fúnkẹ́ Akíndélé tó ń sọ fún wípé aunty please cut shop for me. àwọn èèyàn ti sọ̀rọ̀ wípé kí ni ìtumọ̀ tí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá sọ kí ni ìtumọ̀ tó sọ wípé kí Fúnkẹ́ Akíndélé kó dàkún kó gé ọ̀ṣẹ́ fóun. àbí ẹgbẹ́ ẹ̀yin fáǹsì kí ni ìtumọ̀ cut shop for me ẹ̀yin fáǹsì Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá ẹ̀yin àti ẹ̀tẹ́ fẹ́ràn jù náà ló mọ ohun tó mí o bẹ́ẹ̀ bá fẹ́ bi Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá ẹ̀yin ṣe àfọ́lọ́ ẹ̀ lórí Instagram page ẹ̀ kẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì sí yóò dá gbogbo yín lónìí náà lóhùn pápápá. ẹ
wo ayọ̀ abara tíntín nílé ìta náà ni. ilé ẹnìkan tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó náà ni ìyẹn tó jẹ́ pé model náà lẹ́ni yẹn àmọ́ tó jẹ́ pé kò síwú model tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ gbajúgbajà ó lè wà ṣùgbọ́n kò tí ì di gbajúgbajà bíi tiẹ̀ ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó náà ni tribal mark model tó jẹ́ pé òǹkọlà model náà ni bẹ́ẹ̀ bá wojú ẹ̀ rí i pé ìlà pélé ni àmọ́ tó jẹ́ gbajúgbajà model òun ló ti bímọ tuntun báyìí ó bímọ tuntun jòjòló tí ọmọ náà sì jẹ́ ọmọkùnrin làǹtìlanti ó wá fi sórí lédè Instagram page ẹ̀ yìí pé ẹ bá mi yọ̀ ẹ bá mi jó ẹ bá mi jíjó ọlọ́mọ. kí Elédùà kó jẹ́ kí ọmọ náà pẹ́ kó ju òbí tó bí gan lọ kóbi ẹ̀ náà dàgbà kó mọ̀ sànkú báyìí kó dúró tọ́jú ọmọ tó bí kó sì tún jẹun ọmọ. ẹ wo ẹni tí kò bá ní tí ń wò náà ní ń wò ní ẹni ẹlẹ́ni. ìkànnì Kim Radio náà ni ẹ máa gbé ìpolówó ọjà yín bọ̀. torí nínú fọpọfọpọ pátápátá ṣe bálákànlélẹ́dùn ààrẹ fi ṣọ̀gá gbogbo wọn pátápátá porogodo. ẹ tètè súré tètè kẹ́ ẹ máa bọ̀ ní ìkànnì Kim Radio kẹ́ ẹ wá polówó ọjà yín kẹ́yìn náà lè bá a mọ̀ ta wàràwàrà. èèyàn kì í mọ̀ ṣeré. ó yá báyìí ẹnìkan tún ti fi léde o ta náà ló tún fi léde Olúkẹ́ Dáramọ́lá tún ti fi léde o ó ní kó mọ́ dàbí ìgbà táwọn fans ń kùn sínú wípé ńgbà tó rẹ gbajúgbajà rẹ òṣèré onítíátà kan àwọn èèyàn ò ràn lọ́wọ́ òun ló ṣe wá ké gbàjarè báyìí ìyẹn Folúkẹ́ Dáramọ́lá ó ti ké gbàjarè báyìí. ó ní ó tún ti rẹ òṣèré onítíátà kan ìyẹn tó jẹ́ àgbà òṣèré tó jẹ́ gbajúgbajà ta náà ni mò ń pèrè ẹ̀ ìyẹn tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó ni tí gbogbo yín mọ̀ sí Fádèyí Olóró. Olúkẹ́ Dáramọ́lá ní Fádèyí Olóró lórí báyìí o. ó ní Folúkẹ́ Dáramọ́lá ti wá ké gbàjarè fún gbogbo àwọn tó ń jẹ́ gbajúgbajà òṣèré onítíátà pátápátá àtàwọn tí wọ́n jẹ́ fáǹsì ta náà ni àtàwọn tí wọ́n jẹ́ fáǹsì Fádèyí Olóró gan pàápàá. Kélédùà kó bá wa fún wọn lára yá o. ẹ wo ẹ jẹ́ kí ìtumọ̀ tàtí bíi máa wò ó. ká máa fi yẹn ṣe ìdárò ta náà ni. ìdárò bàbá wa náà ni tó wàjà torí lùmọ̀ká náà ni wọ́n ọba aládé ni wọ́n
wa tí ń ṣe ọba Ògbómọ̀ṣọ́ Ṣàngó Ògbómọ̀ṣọ́ náà ni ó bàbá wàjà láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. Bàbá ti lọ bá àwọn bàbá wọn o wọ́n ti lọ bá àwọn bàbá wọn lọ́hùn-ún. Ó mọ̀ ṣe o kábíyèsí wàjà ẹni ńlá lọ eriwo kábíyèsí tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́ iwájú tẹ́ dojúkọ náà ò ní bàjẹ́. Ṣe bẹ́ẹ̀ ti mọ̀ wípé tí n bá ti mú tó ń lọ láàrin wa fún yín tán náà ni màá máa fò fẹ̀rẹ̀ lọ síbi àwọn tó bá ń ṣọjọ́ bí. Torí mo ti sọ tẹ́lẹ̀ pé màá máa ṣe pápápá lọ́jọ́ tòní bí ẹni tó wà lórí pápá. Ẹ wo láìfọ̀ pápá ọlọ́pẹ̀jọ. Ẹ jẹ́ kí n máa mú yín fún yín lẹ́yìn ọ̀ṣọ́kà kí n máa mú wá fún yín lẹ́yìn ọ̀ṣọ́kà àwọn tó ń ṣọjọ́ bí láti ọ̀sẹ̀ tó kọjá lọ ìyẹn látijọ́ Tuesday tí mo ti parí ètò tán títí di ọjọ́ tòní Tuesday tí mo tún ṣètò náà ni màá máa mú wá fún yín kẹ́ ẹ máa gbọ́ lọ́lọ́kan òjọ̀kan báyìí kẹ́ ẹ wá máa mú pẹ̀yìn kẹ́ ẹ máa kọ àwọn tó ń ṣọjọ́ bí sílẹ̀ lára àwọn fans yín ìyẹn tẹ́ ẹ fẹ́ràn jù yálà òṣèré oní tíátà ni àbó nkọrin ni àbó ń gospel ni àbí agbábọ́ọ̀lù ni ó sì lè jẹ́ oní table tennis àbí kó jẹ́ politician tẹ́yìn gangan fẹ́ràn jùlọ ẹ máa kọ́lẹ̀ báyìí tó máa wá bíi tẹ́tẹ́ tẹ́sí láǹfààní àti máa jẹ̀bù ní ìkànnì Cream Radio tá a wà yìí. Ẹ má gbàgbé pé mo ní kẹ́ máa bá mi like kẹ́ máa share rẹ̀. Ẹ jẹ́ kí n máa tàtí bí ìwé ní àkọ́kọ́. Òun náà ni Bọ́sẹ̀ Káfò. Ìyẹn tó jẹ́ ọmọ bíbí ìlú Èkó ní Sùúrùlérè. Àmọ́ tó jẹ́ pé table tennis náà níṣẹ́ tóun yàn láàyò. Obìnrin náà lẹni tí mò ń ké sí. December 14, 1972 òun náà ni wọ́n bí Bọ́sẹ̀ Káfò ìyẹn tó jẹ́ table tennis. Ẹ wo láìgbà kókó ara wa Belinda Efa òun náà December 14 lọ́jọ́ bíi tiẹ̀ náà wọ́n bí ẹni tá à ń sọ yìí ní 1989 ó jẹ́ ọmọ Cross River àmọ́ tó jẹ́ pé iṣẹ́ tó yẹ láàyò náà níṣẹ́ kó ṣeré orí ìtàgé actor náà lẹ́yìn tá à ń sọ yìí ó jẹ́ ọmọ Nàìjíríà. Ẹ wo ẹnìkan tún rèé Adéfẹ́mi Killer wọ́n bí Adéfẹ́mi Killer ní December 14, 1945 àmọ́ tó jẹ́ pé Nigerian politician náà ni. Ẹ wo David Okpara wọ́n bí ní December 14, 1985 àmọ́ tó já sí pé footballer náà ni. ìyẹn Patrick ńkọ́ December 14 lòun náà tó jẹ́ ọmọ Bauchi àmọ́ tó jẹ́ pé Nigeria Association footballer player náà ló wà.
bákan náà ni Ngozi Okobi December 14 ni wọ́n bí ní 1993 òun náà jẹ́ Nigerian Association footballer player. Ṣé máa bá mi like ẹ̀ kẹ́yìn máa bá mi share rẹ̀ ẹ máa like ẹ̀ lógúnlógún kẹ́ ẹ máa share rẹ̀ lọ́gbọ̀n. Ó gbajúgbajà òṣèré onítìátà kan náà tún rèé tó já sí pé ọ̀sẹ̀ tó lọ náà ló ṣọjọ́ bíi tiẹ̀. Ìyẹn Babátúndé Adéríyìnóyè gbajúgbajà òṣèré ní tíátà náà ni ọ̀sẹ̀ tó lọ náà ló ṣọjọ́ bíi tiẹ̀ náà. Ẹ wo àní máa rí jù báyìí lọ lọ́jọ́ tòní. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ wípé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ìkéde àti ìpolówó ọjà ó pọ̀ ńlẹ̀. Àdúrà wa náà sì ni ká máa gbà polówó ọjà torí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa bẹ́yìn náà lè bá a máa tàtàjèrè. Ẹ wo fáńfàní ìwọ tó fẹ́ kábọ̀ kéde ọjọ́ bíi tiẹ̀ náà. Ó lè máa bọ̀ ní ìkànnì Cream Radio lórí ètò àwọn ìràwọ̀ ibẹ̀ náà láti máa bá ọ sọjọ́ bí ẹ torí tí ò bá sẹ́yìn kò sáwà rárá torí tìyín lélẹ́dùn àìṣe dá wa kí lẹ́dùn àjẹ́ ká pẹ́ fúnra wa. Ẹ wo mi ò ní máa rí jù báyìí lọ. Orúkọ mi náà yí padà. Ahmed Karim Wálé Swagger Yorùbá pírẹsẹ̀ntà náà ló kọ́ mi. Àmọ́ fáfá ní ẹ̀yin tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ kan àbí kejì tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Bóyá là ó fẹ́ kéde ni, àbò fẹ́ polówó ọjà ni. Ó lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 09059926831 09059926831 àbí kó o bá mi chat ní WhatsApp mi 070 32 39 20 36 070 32 39 20 36 ibẹ̀ náà ló láǹfààní àti máa bá mi chat àbí ìwọ lè follow mi ní Facebook page mi Ahmed Karim Adéwálé Swagger Yorùbá presenter. Ẹ wo kí n tó máa lọ èmi a máa sọ pé mi náà lọmọ bàbá alára tó ń gbénú alára tó fi ń dára fún gbogbo ọmọ alára pátápátá. Ó ní mo ṣe ní kí gbogbo alára tó ń dára lọ́jọ́ tòní ẹ rántí àrà tẹ́ bá máa dá lónìí torí èmi kọ́ torí kí àrà tẹ́ dá lónìí kó mọ̀ padà pè yín lọ́jọ́ tọ̀la. Ọ̀la tí mò ń sọ ti yé àwọn olóye ó ti yé àwọn lọ́gbọ́n. Ẹ wo mi ò ní rí jù báyìí lọ fún yín. Swagger Yorùbá ó dàbọ̀.